ní kùkù òrìṣà orí ẹni làdí kí ẹlẹ́dẹ̀ ẹni làdí bẹ́ẹ̀ mojú lòwúrọ̀ kùtùkùtù àtàbí mòdì mórí ìjẹ́ ńlẹ́gbẹ́ pé jọ́ dáa fún mi. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín ọ̀dọ̀ dàbí? Bùwọ́ omi lẹ́yìn máa gbọ́nú léyè ní gbọ́ bùwọ́ àgbo. Ẹ ní ti lérò kúrò de ẹ sì ní tòde rò kúrò lé. Ẹ ní gbà pé ìbànújẹ́ nú léyè o. Ẹ ṣe dànù ní wọlé wá bá yín. Ẹ ní bọ́rọ̀ ayé yín dórí ta ọ̀wá wá míì sí. Ọ̀rọ̀ yóò ní takú bí ọkọ̀ tí ò lépo nú o. Adára fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun àtọmọ Yorùbá tó wà ní gbèrè ọ̀sà. Àṣedànù ní wọlé wá bá gbogbo wa o. Ẹ wo Gẹ̀ẹ́sì yìí, wọ́n ní spiritual disease. Mo ń jẹ́ kó yé wa yí pé ìrìn àjò ayé ìpele ìpele ni. Ẹlòmíì gbà yí pé tí wọ́n bá ti sọ yí pé ó lówó láyé rẹ̀ ó sì jókòó. Nígbà àwọn tó sọ pé ó lówó yìí ọ wà location rẹ lọ́nu ọ wà dòde time. Ẹ jẹ́ má pẹ̀rẹ̀ wá. Ìwọ tó fẹ́ lọ Abidjan nínú kó lọ ìlú Èjìgbò kó lọ wọ mọ́tò location bí wọ́n ti ń wọ̀ ọ́ nù. Nínú kó lọ sí Kútọ́nù kó lè wọ̀ ọ́ bó sì wò lè gba Burkina Faso wọlé. Ọ wà dòde táìmù ìgbà tí mọ́tò ó gbéra torí wọ́n kọ sínú tíkẹ́ẹ̀tì tó bá gbà pé aago 7 la gbéra o aago 7 yẹn ò ní yẹ. Bẹ́ẹ̀ nìrìn àjò ayé ẹ̀dá ṣe rí o. Ẹ̀gbọ́n tí ń wí. Àlàáfíà ara wa tó yìnbó ń pè ní health ó ní èèwọ̀ ọ̀tá rẹ̀. Ohun tá a gbọ́dọ̀ fún ìlera ara wa tálàáfíà ó fi máa dúró déédéé ní gbogbo ìgbà síyàn lára. A gbọ́dọ̀ máa fún un. Tá a bá máa fún un yóò béèrè yọ̀ọ̀yọ̀ lẹ̀. Kò sí ohun méjì téèyàn bá délé ìwòsàn láyé ohun dókítà ó kọ́kọ́ béèrè ni pé ṣé wọ́n ń jẹun dáadáa. Wọ́n kọ́kọ́ béèrè ṣé wọ́n ń sùn dáadáa. Ṣé ń mumi dáadáa. Ṣé ń ṣe ìgbọ̀nsẹ̀ déédéé. Ṣé ń ṣe ìgbọ̀nsẹ̀ déédéé. Ṣé ń tẹlẹ̀. Ṣé ń jáwé jẹǹjẹ̀mí déédéé. Dókítà ò béèrè bẹ́ẹ̀. Àwọn ohun tí wọ́n kọ́ béèrè nù. Tí wọ́n bá ti wá rí i pé nínú àwọn béèrè táwọn béèrè yìí àwọn kan pakasọ mẹ́. Wọ́n ti mọ òye tí wọ́n fi gbé yí pé ẹ lọ́ọ́ ṣe test báyìí ẹ lọ́ọ́ ṣe àyẹ̀wò báyìí ẹ lọ́ọ́ ṣe àyẹ̀wò báyìí wá. Òun ni yóò fún dókítà ní ọ̀nà mọ̀ tí yóò fi mọ irú ìtọ́jú tí ó fa láàárẹ̀ tí wọ́n gbé wá. Bí ìrìn àjò ayé ẹ̀dá náà ṣe rí nìyẹn o. Ìgbà tí ó déwájú pásítọ̀ rẹ̀ wọ́n ní kó kúnlẹ̀ kó gbàdúrà. Ṣé àmọ́ pé mo máa ń jẹ́ kó yé wa yí pé agbára ìṣẹ̀dá ó ju ìran rírí lọ tó yìnbó ń pè ní fíṣàn. Agbára ìṣẹ̀dá ju fíṣàn lọ. Fíṣàn ń tọ agbára ìṣẹ̀dá lẹ́yìn ni. Ẹ̀gbọ́n tí ń wí fún wa. Fíṣàn ń tọ agbára ìṣẹ̀dá lẹ́yìn ni. Tí agbára ìṣẹ̀dá tí aburú kan bá ti ń kan agbára ìṣẹ̀dá àlá ni ó jẹ́ kó máa mọ̀ yí pé nǹkan kan tí ń ṣẹlẹ̀ sínú ìrìn àjò ayé rẹ̀. Tàbí tí ìrìn àjò ayé èèyàn tó bá fẹ́ ní àléébù kan lọ́jọ́ iwájú láti pàṣẹ àlá Elédùà yóò sì ti tọ́ka fún un. Ẹ̀gbọ́n tí ń wí.
àwọn èèyàn béèrè lọ́wọ́ mi pé bàbá ẹ bá wa mẹ́nu bà Ifá ṣíṣẹ́. Mo ní ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí o. Mo ní àkọ́ ọ̀bọ̀ tó bá dijọ́ mi. Èyí sọ̀rọ̀ ní ẹ̀yin bàbá mi tẹ́ jẹ́ babaláwo ń tàbùkù ẹ̀sìn yìí o, ń bú ẹnì kankan o, ń bú torí pé gúrùpù títí wa kò sàbùkù ẹ̀sìn kankan. Ọsibítù lọ́dọ̀ wa, ṣé ibi tá a bá jẹ́ ọsibítù èèyàn gbọ́dọ̀ wá béèrè pé ẹni tẹ́ gbé wá yìí ẹ gbọ́dọ̀ gbé wá irú ẹlẹ́sìn kan rárá àfi tẹ̀sí sí mẹ́. A máa mẹ́nu bà ìtumọ̀ Ifá ṣíṣẹ́ ní ọjọ́ mi kìí ṣòní. Rí ibi tá a wà ń lọ òun ni àrùn tí máa bá ìṣẹ̀dá jà tí kì í jọmọ ológo tètè débi ògo rẹ̀, tàbí kí àsìkò ẹ̀dá gan ó ti lù, àsìkò yìí kẹ́dà tó máa wà rí nǹkan kọ́ má rere gbámú bẹ́ẹ̀. Gbọ́ ohun tí mo wí ni. Sáàmù pé ọ̀tọ̀ ní kéèyàn máa ṣiṣẹ́ káyé ó sì máa mọ̀ pé lágbájá yìí ń ṣiṣẹ́ ń sì ń rí owó. Ẹ wá béèrè pé ilé rẹ̀ di mélòó tí ò lè tọ́ka sí pé òun ra ilẹ̀ débi pé wọ́n kọ́ ilé. Ṣé mọ̀ pé àṣedànù nìyẹn? Ọ̀tọ̀ ni ọmọ wáṣẹ́ oríṣẹ́, ọ̀tọ̀ lọmọ wáṣẹ́ kò ríṣẹ́. Ńgbà ọmọ wa wáṣẹ́ tó ríṣẹ́ ó kàṣeyọrí. Gbọ́ mi, ó kù àṣeyọrí. Ìgbà táwọn pásítọ̀ kan tó wọn láwọn ríran pé Tinubu ò ní wọlé, Àtíkù ní ó wọlé, kíní kan Pétérù ní ó wọlé, kíní kan kàn ní ó wọlé. Sórí ìrìn àjò ayé ẹ̀dẹ́ ènìyàn, ọmọ tí ó jẹ ọba láti kékeré ni ó ti máa rìnrìn ọba. Ọmọ tí ó jẹ ọ̀tọ̀ kùlúùlú láti kékeré ni ó ti máa rìnrìn rẹ̀. Gbọ́ agbára wa lọ nínú ayé níbi gbogbo nǹkan. Tí ìrìn àjò ayé tó bá gbéyàn lórí tàbí kan, agbára oṣù ò ní ka ọmọ, agbára àjẹ́ ò ní ka ọmọ. Gbogbo ọ̀rọ̀ tó ń bá ń sọ yóò máa dọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹni tí ayé ń gbé gẹ́gẹ́ lónìí tó sì sọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀, òun kọ́ lọ sọ kèsì làákàyè rẹ̀. Àwọn sàárà kan bẹ tó ti ṣe tẹ́ni tó dùnnú tí wọ́n ti ṣàdúà fún lẹ́yìn tó ń gan ọmọ tó jẹ́ pé àdúà yìí ló di ọ̀rọ̀ sínú ayé rẹ̀. Tí gbogbo ohun tó bá sì ń ṣe yóò máa rí bẹ́ẹ̀. Sẹ́yìn ọmọ ni mọ ni. Ẹni tí bá máa ṣe sàárà dáadáa, gbogbo ẹ̀dá tó bá dùn nínú, àdúrà tí wọ́n bá ṣe yóò máa di ọ̀rọ̀ sínú ayé rẹ̀ débi pé gbogbo ọjọ́ tó bá nídìí ọ̀rọ̀ yìí tó bá ń sọ yóò sì máa múlẹ̀. Bí àṣà ọ̀rẹ́ mi kan, a ní à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀, gbọ́ ni. Àrùn ìṣẹ̀dá. Arákùnrin kan ni mo fẹ́ mú ìrìn àjò rẹ̀ wá sí etígbọ̀ yín. Arákùnrin yìí ó ń ṣiṣẹ́ ní abẹ́ ọ̀gá kan. Torí ẹ̀ gbogbo ìwọ tó bá ń ṣiṣẹ́ níbì kan àbí tó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ́ ìjọ ń ṣiṣẹ́ ẹ máa fura o. Àì máa dẹ́wù kọ̀ọ̀kan mi, àì sì máa dé fìlà máa wò bẹ̀ sí gbogbo nǹkan. Téèyàn bá ń rìn, a máa rárìn wẹ̀yìn wò ni, a kì í máa lọ sọgbọ́dán. Abẹ́ ọ̀gá tí arákùnrin yìí ti ń ṣiṣẹ́, ọ̀gá yìí ní owó lọ́wọ́, ọlẹ́sìn lẹ́ẹ̀kan.
ọ̀gá yìí ọ̀jẹ́ ni yìí ọ lọ torí pé ó rí i pé ajé arákùnrin yìí ó ṣiṣẹ́ fún òun dáadáa. ǹjẹ́ ọmọ tó wà ṣẹlẹ̀ ayé ń fojú olówó wo ọmọ ọṣẹ́ yìí torí pé ń bá ọ̀gá ńláńlá ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan ńláńlá tó fẹ́ máa gbé ṣe ọ̀gá yìí ò jẹ́ orí ṣe. má wọrí lọ̀gá yìí ń ké fún. tó bá fún gbogbo àwọn kan ní promotion kò ní fún arákùnrin yìí. a ní promotion àwọn ènìyàn tó ń wá ibi gbogbo bí ayé bá ti ń ríwò ni wọ́n ń ríwọ ayé ò ní dògo àwọn lẹ̀. ọjọ́ má jẹ́ wọn wo oúnjẹ gbà á sì tiẹ̀ lọ. látòrí pé tọ́ba délé lágbájá ọjà jẹ́ kí bó ṣe wọ̀ ó wọ́n á gbàgbé ẹ̀ tán ni tọ́jọ́ ìlọ. ṣé wàá rí iléeṣẹ́ ọ̀gá yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà arákùnrin yìí a máa sọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀ gbogbo òdílé rẹ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ a máa sọ fún ọ̀gá. bàbá fẹ́ kó mọ ni àtọwọ́ ọ̀gá lówó ti wá gbogbo ohun tó bá fẹ́ ṣe àtọwọ́ ọ̀gá ni ó ti wá. ìyàwó náà máa lọ gba ọjà ní kọ́ńpìnì wọn. tó bá ta ọjà tán yóò dáwó padà fún ọ̀gá. ọ̀gá ti rí ajé tí ń bẹ lára obìnrin yìí náà ó ti rí pé alájé ńlá leléyìí. kí ló wá ṣẹlẹ̀ ẹ máa bá mi ká lọ. Tẹ̀dá mi mo bẹ ọmọ takùsọ náà dé èéfín. Adéhùn àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Bá a jọ ṣe wá látòdì ọ̀rọ̀ orí mi dákun jẹ́ ọ̀sẹ̀. Orí ìlànà kò mímọ́ sẹ́rú ọmọ nìkejì láyé. Torí orí ní gbẹ̀ni tá a fi dájú owó. Orí náà ní gbẹ̀ni tá a fi tẹ̀ pa ẹlẹ́kẹ̀. Orí ní bàbá tí fi wọ̀sọ̀ mọ́sáàdì àsọ̀bàdì sọ̀nà yan àtàbí o. Orí mi jọ̀wọ́ jẹ́ ń bẹ́gbẹ́ pé o. Orí ní gbèmí o. Ẹlẹ́dàá mi gbèmí. Orí mi gbèmí o, ẹlẹ́dàá mi gbèmí. Orí ní gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbèmí o, ẹlẹ́dàá mi gbèmí. Ọ̀jẹ̀ ní gbọmọ ọlọ́jẹ̀ orí mi gbèmí láyé. Orí mi gbèmí o, ẹlẹ́dàá mi gbèmí o. Orí ní gbọ̀ọ́yà nílé ra. Orí mi gbèmí o, ẹlẹ́dàá mi gbèmí. Ọ̀jẹ̀ ní gbọmọ ọlọ́jẹ̀ orí mi gbèmí o. Orí ló gbàgbé tọ́jọ́ bàálù dáró. Orí ló gbàlùkò ọ̀nà àjọba lé èkó sùn. Orí ló gbọ́ lèkè. Ọ̀nà àjọba tiẹ̀ nílé ìlú kẹfún. Orí mi pè mí jọ yẹ mí kalẹ̀ o. Bórí bá ń dobìnrin láàmú. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tó wọlé ọkọ tí ò sì rọ́mọ bí. Dákun mọ́mọ́ sọ́kàn nù. Ohun gbogbo lọ́wọ́ kádàrá rẹ̀ ni orí ẹni ní tó yẹ ni. Gbogbo nǹkan kọ́ láyé fi ṣe ni. Baálé ilé tó ti ṣàṣìṣẹ́ tí èsì ní owó lọ́wọ́ o. Orí rẹ̀ mọ̀ ni ó fẹ́ pè láwùrọ̀. Bó o pè láwùrọ̀ kùtùkùtù wo ya yìí. Bó o bá kádàrá rẹ̀ sọ. Orí ẹni ní pé tó yẹ ni nílé ayé. Ẹlẹ́dẹ̀ ni làjí bẹ́ẹ̀. Dákun orí inú mi jọ̀wọ́. orí gbogbo wo ò ní ṣe alátakò wa. àìmọye èèyàn ni wọ́n ti fún ní àìmọye prayer point. ó gbààwẹ̀ ó gbàdúrà ó gòrí òkè gbógunmi ó gòrí òkè kátàmì ó gòrí òkè ogúnṣẹ́ ó gòrí òkè ogúndùbúlẹ̀. wo jẹ́ sọ kínní kan fún ọ. tó o bá farabalẹ̀ kọ́ ọmọrú ẹ̀dá tó jẹ́ ọkàn máa ṣàṣedànù. ìkàn fàjẹ rẹ̀ sin ẹni ẹlẹ́ni lọ ni. ṣé mo tó wá burúkú jù mẹ́? ṣé mọ̀ pé ọ̀gá yìí ń báyàwó ọmọọṣẹ́ rẹ̀ sùn? ọ̀rọ̀ yìí pa yín lẹ́rìn. yìí ń báyàwó ọmọọṣẹ́ rẹ̀ sùn kárakára. wọ́n bá ti tún ájà lé ọ̀dọ̀ ọ̀gá ni wọ́n kọjọ lọ. ìyàwó nìyẹn òfowó kìnnì kan lẹ̀ òfowó kìnnì kan lẹ̀. ṣá lè gbọ́ pé ilé iṣẹ́ ńlá ní ṣiṣẹ́ kò sì rówó mójú lẹ̀ nílé.
ọ̀gá yóò tún di ẹnfílóòkù bàǹbà yóò tún gbé fúnyàwó ẹ lọ fira gbogbo ẹ̀ kálé ọ̀gá ni wọ́n ń jẹ́ apàṣẹ ilé ọmọọṣẹ́ tí ń bọ̀gá ṣiṣẹ́ ní ọba tó máa dọ̀bálẹ̀ pé lọ́pẹ́lọpẹ́ ọ̀gá mi lára mi lọ́pẹ́lọpẹ́ ọ̀gá mi lára mi ọ̀gá yìí ń tàn ní pé wọ́n ya iṣẹ́ fún láì mọ̀ pé ń lo arísìkí ẹ̀ ní torí pé taratara ní fi ń ṣiṣẹ́ fún kí ẹ sì gbogbo ìgbà ọ̀sẹ̀ kà á lórí kò sì fún lẹ́bùlò ṣùgbọ́n bí tí ń kẹ̀mí daṣẹ́ rẹ̀ tí ń ṣe taratara yẹn arísìkí òógùn ara rẹ̀ tí ń jáde òun láásìkí rẹ̀ tí ń ná fọ̀gá ọ̀rọ̀ wọn ti wá wá àtọ̀gá rẹpẹtẹ tọ́jú pé àìmọye oyún òun ni ìyàwó ọmọ ṣẹṣẹ fún ọ̀gá o ẹ̀yin obìnrin ìbádà gbogbo ọkùnrin tó bá lówó lọ́wọ́ náà kọ́ láà máa ṣe yẹ́ẹ̀sì fún un yẹ́ ẹ̀ mọ́bi títí ń bá a bọ̀ owó tẹ́lòmíì mú tó ní lọ́wọ́ ìfi ń dalẹ̀ onílérú ni láyé tẹ́gbọ̀n tiẹ̀ tí ń báyàwó àbúrò rẹ̀ sùn tí bàbá tí ń báyàwó ọmọ rẹ̀ sùn tí bàbá gan bọ́mọ inú rẹ̀ sùn yìí ẹ̀yin kọ́ yìí àwọn èèyàn máa ń pàkíyèsí tó ẹ mọ̀ yìí pé ojújojú lọ èèyàn jẹ́ èèyàn lọ àwọn èèyàn rí fìrífìrí wọn á ní lágbájá dákun báwọn bá ní káwọn sọ̀rọ̀ yá àwọn ọmọ bí ó ti rí lára rẹ o àwọn rí lágbájá àti lágbájá nílé ìtura aníláyé ìyàwó òun bí ọmọ lórí sọ́gá òun wọ́n kàn lè bẹ́ẹ̀ níṣẹ́ gbogbo ayé ń pàkíyèsí rẹ̀ ò fura àwọn kan lògbà rẹ mọ́tẹ́ni ẹlòmíì ni gbogbo ẹni ayé bá ti ń pè sákìyèsí ẹ máa rà wẹ̀yìn o ẹ máa lọ bí odò tí ò gbọ́dọ̀ rà wẹ̀yìn àjálù burúkú wa ń wọnú ayé ọkùnrin yìí àjálù burúkú wa ń wọnú ayé ọkùnrin yìí òun ò sì ṣàgbèrè ọ̀gá ti sì ń fún un níjẹ àti mu ọ̀gá ní ń bá a sùn yìí débi pé tí ọkọ bá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ lé gan-an tipátìkùnkù ni yóò ní ó súnmọ́ òun ó tún lóyún bú kan nísìn so olówó tó fi tọ́ so olówó tó ń ṣe ẹ jáwọn olórọ́bà àdáàbò wọn ò ṣe ó torí nísìn lòun ó lóyún ó wọn bá tó kẹjọ lọ́dọ̀ ọ̀gá náà bá dájú awúrúju tọ́gá bá ti pàṣẹ fún ìyàwó pé fún un ṣe bí ẹ̀mí ló kàn ọ̀gá náà tó máa la ayé bẹ lọ ọ̀rọ̀ ayé ọkùnrin yẹn wá ń dojúrú gan-an ọ̀rọ̀ ayé rẹ̀ wá ń dojúrú gan-an ọwọ́ àdìjọ́ kan ó gbé mọ́tò jáde ó ní ásídẹ́ǹtì ọlọ́run ni ọ̀pá ọgbẹ́ rọsibítù díẹ̀ ló kù tí ìbáyé ta tẹ́rù ń pa ọ ṣàpẹ̀ díẹ̀ lọ́sibítù àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wá kí àwọn èèyàn wọn ní ọsibítù wọ́n rí wọ́n ní pẹ̀lẹ́ arákùnrin o ó ní ẹ̀rọ àṣà o ìyàwó yín ń kọ́ níyàwó òun wà ìyàwó yín wà ìyàwó yín ló sún yín dé bèbè ikú tẹ wà yìí bèbè ikú tẹ wà yìí sẹ ìyàwó yín ló sún yín débẹ̀ ẹ ń bẹ̀rẹ̀ pé lọ́nà wo. mama bá tó òde jẹ́ mọ́ni lọ́wọ́ òde kí n lárí torí báyé bá yá ni lásán báyé bá yá ni burú bá bàtàyé bá yá ni lówó òdì lè rìn jìnnà tí wọ́n láyé ìyẹlẹ̀ ẹ̀rọ́jú aráyé bí o orí mi lànà ire fún mi orí lè kú sí là orí lè já sí lẹ́nu fún o orí làkọ̀ àrùn sí láyé ìrókò orí mi tèmi jẹ́ kí ní láyé o láyé tí mo wá. orí mi tèmi o ẹ̀ẹ́dẹ̀ta mi tèmi
wọ́n ní ṣe bí wọ́n sọ fún yín pé ìṣẹ̀dá yìí kì í ṣàgbèrè níbẹ̀ ni òun yìí ṣàgbèrè lẹ́yìn ìyàwó ilé òun ìyàwó ilé rẹ̀ ti bọ́ da sẹ̀mó sínú gàárì rẹ̀ ìyàwó òun yìí jáde ìyàwó òun yìí ṣe ọ̀gá wo lẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọlọ́gá òun wà ọ̀gá yín àti ìyàwó yín ló sún yín dé bèbè ibi tẹ́ wà yìí àdéhùn ń bẹ láàrin ọ̀gá yín àti ìyàwó yín irú àdéhùn wo àwọn onílẹ́yìn pé tó bá gba ọjà lọ́dọ̀ àwọn yóò sì dá owó padà fọ́gbà àṣepọ̀ gidi ń bẹ láàrin ìyàwó yín àti ọ̀gá yín ṣé báwọn èèyàn ń pàkíyèsí ní látijọ́ ọjọ́ yìí látàìmọye ọdún ṣe é dáhùn ni ẹ̀ ń pérọ́ ni ẹ̀ ń pérọ́ ni ẹ̀ ń pérọ́ ni kí lẹ lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé mo tẹ́ ti gbèsè ní látìgbà tẹ́ ti ń bẹ̀ nìyí ṣiṣẹ́ ọwọ́ àtìrì mọ́lẹ̀ ọlọ́run tí ó wàá mú ìyá arákùnrin yìí ń bẹ ń bẹ̀ torí pé àìmọye ìrìn nìyá ìtì rìn lórí ọmọkùnrin yìí pé kó lè jẹ́ èèyàn kí ìyá yìí bá sọ fọkùnrin yìí pé wọ́n ní kó kúrò níbi iṣẹ́ tó wà pé ìṣẹ̀dá rẹ̀ kì í sin èèyàn pé ìṣẹ̀dá rẹ̀ dá dúró ni ǹjọ́ dáhùn lóhùn ǹjọ́ dáhùn lóhùn ìyá sàn dúpẹ́ fọlọ́hùn ni pé tó ọlọ́run ọba tí ó fọ̀ mọ́ òun ló nírú eléyìí ó wáyé báyìí wọ́n á ní kó má fi jà sí kó má fi jà sí àkọ́kọ́ mẹ́ ní wípé tó bá fi ìjà ṣe bí wọn pa á níta wọn pa á nínú ilé ta ni wọn pa á nínú ilé wọn níyàwó ẹ̀ ǹjẹ́ mọ̀ wípé ọ̀gá yìí àti ìyàwó yìí àìmọye ilé alájò ni wọ́n ti jáde lọ tọkọ tó sì gbé e sílé ọmọ wọn á ní kó gbìyànjú kó jẹ́ kára rẹ̀ ó yá tára bá yá kó gbìyànjú kó yẹra díẹ̀ tó bá ti yẹra yóò rí i pé àṣírí ò tú ọ̀nà rẹ̀ ó sì là ìgbà tó tẹ̀lé ìmọ̀ràn yìí kódà ìyàwó ilé rẹ̀ ọmọ ó ṣe ń jí nọ́mbà ìwọ̀nba àwọn tó ríre jọ àti ẹgbàmílọ̀tún ẹgbàmílòsì torí sàǹkájọ òun náà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó dẹ̀ ní ayé ń wá lọ́tún lọ́sì. ìyàwó padà gbúrò ọkùnrin yìí ọwọ́ arí ẹnìkan ò béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ tí fi ń kà pé iṣẹ́ èṣù ni. ẹ̀yin obìnrin tọkọ yín ọ̀bá tí ì ní ẹ ṣe sùúrù ìmọ̀ràn gidi là á máa gbọ́kọ ẹni. kò sí ohun tó burú bíi kí ìyàwó kó rí ṣe kó gbé owó kalẹ̀ fọ́kọ rẹ̀. dádì wa má jàǹbá mi o owó nì dá owó mi padà o. ayé lọ́dọ̀ ayé bẹ́ẹ̀ àwọn obìnrin gidi sì wà nú ayé àwọn ìyá wa àtijọ́ bí wọ́n ti ṣe nìyẹn wọn a máa dá sọrú ọkọ wọn ètú láṣìírí ẹni tó burú gbà nú àwọn náà o. torí kọ́wọ́ tó lè bá ṣàǹfààní torí ẹ̀ lọ́lọ́run fi dánwó òsì kọ́wọ́ òsì ó lè bá ṣàǹfààní lọ́lọ́run fi dánwó ọ̀tún àjọ wà fúnra wa ni. ẹ má máa fa ìdínà mọ́ra yín tóbìnrin mi bá rí i pé ọkọ òun tó bá ga yóò dolókìkí láyé ẹlòmíì ní jẹ́ ọ̀gá. torí yí pé ọ̀gá ọkọ rẹ ń fún ọ lọ́jà ń bùn ọ lówó ó sì gbé arísìkí ọkọ rẹ kalẹ̀ bí sì ń bá ọ sùn. ọkọ ń bá a sùn ìyàwó ń bá a sùn ìrìn àjò ọkọ dàrú pátápátá. ṣé ẹ mọ̀ pé
ọ̀nà tí ọkọ yìí bá fi àjẹra rẹ̀ ó tó bí ọ̀nà mẹ́ta. Àkọ́kọ́ wọn ní ṣẹ̀dá rẹ̀ kì í ṣiṣẹ́ lábẹ́ èèyàn pé kò ní lágbèga. Ọ̀rẹ́ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó lọ gbin iṣu sí orí sẹ́mẹ́ǹtì. Bọ́ọ̀lù ó sì fẹ́ ta láì jẹ́ pé bá lo ọ̀nà míì táwọn alákọ̀wé ń lò lóde òní tí wọ́n ń gbìn sínú àpò ráìsì. Ẹlẹ́lẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ ṣàgbèrè. Ìyàwó tó fẹ́ lé ní ṣàgbèrè yìí bóun ṣe ń gùn bẹ́ẹ̀ ni ẹlòmíín gùn. Ẹ̀rí nǹkan ayé wa ti ń pàkíyèsí rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ ọkọ̀ tí ọ̀gbọ́n yìí síbẹ̀ ó ní kí ni wọ́n ń wí. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá rìn ẹ máa yẹra wò ó. Bàbá rìn lọ́kọ̀ owó wájú bàbá rìn lọ́kọ̀ ara rẹ̀ wẹ̀yìn wò. Kẹ̀tún wá dúró kẹ wo oríta abi tẹ wà pé ṣébi tí mo wà yìí ṣé mo dúró déédéé. Ilẹ̀ dá fi mọbìnrin àjò ayé rẹ̀ ṣe rí. Ẹlòmíì ti gbààwẹ̀ ó ti sú ìyá rẹ̀ ní ń pè lájẹ̀. Ìdílé wọn tó ti lé kọ látàtijọ́ tí kọ aburú ọ̀kan bẹ̀ yóò nílé àwọn àjẹpọ̀ mbẹ̀. Bẹ́ẹ̀ sì ni òun nìṣòro ayé ara rẹ̀ torí pé ayé sin nígbẹ́rẹ́ pàkọ́ òun ni ọ̀bẹ búra o. A dára fún wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. A kì í bá a mọ̀ ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ẹ fẹ́ kàn sí wa lórí WhatsApp group. A ní WhatsApp tó jẹ́ 21 ẹyọkọ̀ àkàkọ̀ lọ́nà 21 life spiritual solution 10 olómi tútù ọba ìràwọ̀ ìyẹn jẹ́ 11. Tí a bá wà nínú gúrùpù yìí ẹ jọ̀ọ́ ẹ má sẹ́ndì fídíò kan tàbí stíkà kan o tàbí líǹkì kan ẹ bá ti sẹ́ndì ẹ̀wọ́ bí àtẹ̀yìn àti fídíò yín àti ohun tẹ́ sẹ́ndì ìtàlẹ́ bàrà yín. Ìwọ ọkùnrin tó bá sì débẹ̀ má lọ mú nọ́mbà ẹni ẹlẹ́ni o wọ́n máa yọ ìyàwó oníyàwó lẹ́nu o. Tá a bá gẹ́ẹ̀tì rẹ̀ ìpè lọ́gbà o. Ẹ̀yin obìnrin náà tẹ́ bá sì wà ń bẹ̀ ń sọ pé kẹ́ ẹ máa tọrọ owó lọ́dọ̀ ẹ̀ràn àwọn ọkùnrin o. Tẹ́ máa fi ẹsẹ́ndì owó tẹ́ máa gbogbo àrà tẹ́ ń dá yẹn tẹ́ máa gbé wọ bí yìí kọ̀sáàyè rẹ o. Tẹ́nìkan bá pèrè tó bá ní òun lọ́mọ ọṣẹ́ mi ẹ má dáhùn o. Tẹ́ ẹ bá àìmọye bàbá ọgbọ́n ní ń bẹ lórí afẹ́fẹ́ o. Tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Àyádáre ẹ ti kọ́kọ́ pe nọ́mbà mi wò kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí n da yín lóhùn kẹ́ ẹ fi lè mọ̀ pé mi gangan lẹ̀ ń bá sọ̀rọ̀. Àìmọye bàbá ọgbọ́n ní ń bẹ lórí afẹ́fẹ́ o ṣùgbọ́n orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ kékeré tó jókòó tàgbàlagbà tí ó sì rí gbé tí ń kọ́gbọ́n ọ̀nà àwọn àgbàlagbà tàgbàlagbà wá fi ohun tá a máa jẹun tó ń lé lọ́wọ́ ìtumọ̀ orúkọ tèmi nù. Ó ṣe jẹ́ nù. Yẹ́yẹ́ wá kò ní yẹ ẹlẹ́ wọ́n lọ́mọ ìlú wo ni mí ọmọ ìlú Ṣẹ́yìn ni mí ìlú Ìkòròdú ni mò ń gbé ṣùgbọ́n mi yìí gbélé o mo máa ń tíráfù káàkiri ni o láti orílẹ̀-èdè kọ̀ọ̀kan sórílẹ̀-èdè ibòmíì. Bí mo ṣe ń gbé Nàìjíríà jù bẹ́ẹ̀ ni mò ń gbé orílẹ̀-èdè Benin àti orílẹ̀-èdè míì káàkiri. Yẹ́yẹ́ wá kò ní yẹ ẹlẹ́ o. Nọ́mbà tí mo fẹ́ mú wáyé nọ́mbà méjì péré ni ń fún yín ẹ̀mú ọ̀dọ̀ +2348032983298 +2348032983298. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. Ẹ lè ti gbá àwọn fídíò mi kan níbi tí mo sọ ojú mi àwọn fídíò yẹn ti pẹ́ o èyí sọ̀rọ̀ ọdún 5 àbí 6 sẹ́yìn o. Ẹ bá fẹ́ mọ̀ nípa ìrìn àjò àkọsẹ̀jáyé yín ẹ sanwó. Tó bá jẹ́ pé lórí àwọn ẹ fẹ́ wọ gúrùpù private group 5,000 ẹ fọwọ́ bẹ̀ ẹ sì máa san 5,000 lóṣù. Àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ni. Ẹ lè béèrè tó wù yín níbẹ̀ pàápàá oríṣẹ́ kan tá a ti fílẹ̀ tí ò yé yín ni a ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ lálàá kò yé yín ni àbí nǹkan míì ẹ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí aṣọ ṣùgbọ́n lórí ìrìn àjò yín ẹ sanwó.
tá a bá sì bá yín ṣiṣẹ́ pé ẹbẹ̀ wá ń ṣe àbá ń ṣe pé ẹ bá ń gbé fún DHL ẹ̀yin lẹ́sọ̀ ó kí wọ́n fi gbé o yẹ́ yẹ wá kò ní yẹ ẹ lẹ́ ìrìn àjò wa kò ní já búẹ́búẹ́ gbogbo ohun tá à ń fẹ́ òun lè lédùn ọ̀sẹ̀ fún wa èyí tá a fẹ́ ọlọ́run yóò lè jìnnà sí wa o. ẹ jọ̀ọ́ tí a bá ti gba prógráàmù yìí ẹ̀yin náà máa share rẹ̀ nǹkan àǹfààní pọ̀ nínú YouTube yìí tàbí ní WhatsApp yìí ẹ máa share rẹ̀ kó kárí gbogbo èèyàn àǹfààní wà ń bẹ̀ o á dára fún wa o. gbogbo ohun tá a fẹ́ lédùn ọ̀sẹ̀ fún wa. Mọ̀kànjú ọlá kí ló dé tọrọ ayé ẹ padà wá rí bó ṣe rí yìí. Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà àdẹ ló tún fẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́dọ̀ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdánjà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní ń dá sí i. Bàbá ayé ti sú mi. Mọ̀kànjú bó ti ṣe rí nǹkan lọ́dà. Bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùnkè ọrùn bí ti rí nu bí wọ́n bá ní kó pè bí ti rí wá. Gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn. Mọ̀kànjú gba nọ́mbà yìí kó pè é. Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyẹ́dàre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lókù. Bí ìrìnàjò rẹ bá wá ka mọ́rílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. Fọkànbalẹ̀ mọ́sàgòjò ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. Pákó pé oníṣègùn ìbílẹ̀ akọ ìbò ti gbóyin ajá kàkà ni. Kò sí irúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba ọgbẹ́ fúyẹ̀ nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ sí yanu agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè kára ó wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ìlọ. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí a dára fún wa o kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ o ìrìn àjò ayé ẹ̀dá ọgbà sùúrù èèyàn máa fòye sí lọ́nà a dára fún wa o ire o ire o ire o ire káàdì tí.